أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعونك يا من وبه نستعين اللهم صل وسلم وبارك على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم آمين. أدعوك فún Ọlọ́run Ọba. الحمد لله. الله. Atọrọ kẹtọrọ gifọ Ànábì Muhammad. صلى الله عليه وسلم. Lọ́dọ̀ àwọn Lárúbáwá tí wọ́n bá fẹ́ pòwe wọ́n ò ní innal bugatha bi agdina yastansir. ما شاء الله. Bí wọ́n bá wà níwájú àwọn àgbàlagbà yẹn máa ń fẹ̀kọ́ sọ̀rọ̀ ni. إيه. Báwọn Yorùbá bá fẹ́ wá tu wọ́n ò ní bọ́mọdé bá mọ wẹ́wẹ́ yóò bá bà jẹun. Déédéé ń pé amọ wẹ́wẹ́ ló jẹ́ ká lè máa sọ níwájú àwọn àgbàlagbà báyìí. Bọ́ bá ń pín ọ̀rọ̀ lásìkò tá a wáyé tí wọ́n ń fi ipò tí wọ́n fi ń pín kò lè kàn wá. Mo kí ìkàlẹ̀ bàbá Ọlọ́rundàre kọ́lọ́ mọ́sá àjárí bàbá pẹ́. آمين. Mo sọ fún àfàbà Ọlọ́rundàre ní ìjẹta. Mo ní bàbá Ọlọ́rundàre tàná wọ́n dà gẹ́gẹ́ bí fíìlì mọ́dì ni tó ń jẹ́ past tense. Bàbá Ọlọ́rundàre tè ní àwọn ní fíìlì mùdọ́rìhùn bọ́ fíìlì mùdọ́rìhùn tí wọ́n ó jẹ́ lil hadir present tense. Mo wá ní bàbá àgbà Ọlọ́rundàre Hafeedul Muhkliseen àwọn náà fíìlì mùdọ́rìhùn ni wọ́n bọ́ fíìlì mùdọ́rìhùn tí wọ́n lil istiqbal òun jẹ́ future tense tá a bá wá pa fíìlì mùdọ́rìhùn tó jẹ́ hadir àti mustakbal pọ̀ yóò jẹ́ kí ni present continuous tense. Eléyìí túmọ̀ sí wípé bàbá Ọlọ́rundàre wàláhì wọ́n ń ṣẹ̀mí títí ni. ذكر البشير على أعماقنا عيد. Kódà kálá àwọn ti bàbá Ọlọ́rundàre wàláhì Ọlọ́run bá wọn ti wọn. Ó dà gẹ́gẹ́ bí kálá ṣàṣàtú fún ànàbí mọ́ ni. Ọba àlekè ọlá ó ní mọ́dàdì lọ́dọ̀ tó lè máa fi ṣàṣàtú fún ànàbí fún ara rẹ̀. وموسم فيه تكرار وتجديد. Bí yàn bá wo ohun tí bàbá Ọlọ́rundàre tí wọ́n gbélé ayé wá ṣe bọ́lọ́run bá ti ṣàwọn ọmọ wọn àtàwọn àrọ́mọdọ́mọ wọn oúnjẹ tẹ̀sídìkù rìsáàlà tọ́ba àlekè ọlá ṣe kí ni pé fún bàbá wa. ذكر ولايته ذكر جلالته. Báwo yẹn bá ń bí wá léèrè kí là ń ṣe lé ní à ń ṣe díkìrọ̀ à ń ṣe ìrántí jàlálà tọ́ba àlekè ọlá fún bàbá Ọlọ́rundàre tí wọ́n gbé lọ. ومثله في ربوع الأرض مفقود. ومثله في ربوع الأرض مفقود. yóò máa wò pé bọ́lọ́run bá ti ṣe bàbá Ọlọ́rundàre yìí kò sẹ́ni tọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ irọ́ ni. ذكر البشير على أعماقنا عيد. a rí i pé ìjókòó tí bàbá gbà tí àná lánàá tá a jọ wà. Naam. bàbá Ọlọ́rundàre wa ń gbọ́ ọ̀rọ̀ bàbá Ọlọ́rundàre tàná. wọ́n á sọ fún wọn pé wọ́n lo one hour. wọ́n ṣe wá jọ ohun wọn kò yàtọ̀ sóhun bàbá tó bá gbọ́ dáadáa. ìyẹn túmọ̀ sí pé wàláhì bàbá bìlìkan bá ẹ̀jẹ̀ yàrá ìyá ẹ̀jẹ̀ tí ń wà lára bàbá ó wà lára bàbá náà. وموسم فيه تكرار وتجديد. bàbá Ọlọ́rundàre tàná ìrántí wọn tá a bá ń rántí rẹ̀ títí àlẹ́ rántí wọn tán. ذكر ولايته ذكر جلالته. sífàtì àwọn ọmọ yazaasi ti bẹ̀rẹ̀ àbọ̀ Ọlọ́rundàre ó pọ̀ gan tá a lè sọ tán. ومثله في ربوع الأرض مفقود. lásìkò tá a bá rò bọ́lá wọn bá ṣe bàbá Ọlọ́rundàre a máa rò pé àlejò wọn ni àlejò wọn a rí i pé bọ́lá wọn bá ti ṣe wọn Ọlọ́run bá sọ náà kọ́ra pé wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa. A máa wò pé Ọlọ́run bá ṣe bàbá Ọlọ́rundàre báyìí kò tún wá pín lórí wọn ó tún ṣàwọn ọmọ wọn bẹ́ẹ̀ kò tún pín lórí àwọn ọmọ wọn ó tún ṣàwọn àrọ́mọdọ́mọ wọn bẹ́ẹ̀. Alhamdulillah. ohun tó fà ní wípé bàbá Ọlọ́rundàre wọ́n páyà fìtínà ni bí yàn bá fẹ́ káyé tiẹ̀ náà da tó fẹ́ kí ìgbẹ̀yìn ayé tiẹ̀ náà da páyà fìtínà torí tó o bá páyà fìtínà Ọlọ́run ọba bí akíba fìtínà yẹn bá dé yóò jẹ àwọn ọmọ rẹ. àná ló